owó Zambia lánàá nìkan sọ̀rọ̀ jẹ̀bi gbégbá náà ọ̀yẹ́ kí sẹ́wúlò obìnrin kò ń bẹ̀ ni àbùkù ńlá nù kìí sàbùkù àwa là ń pè yàn sẹ́sìn mú ọba tún bínú kò ń bẹ̀ yín náà dẹ́tù lọ pé àdúrà fún ọlọ́run làwọn ọyẹ kó o ṣe sùúrù náà ọ̀yà rẹ̀ ọjọ́ ìbànújẹ́ lọ́wọ́ fún èkìní ìbànújẹ́ ló mú ló fi rí àti báwọn àwòkọ́sẹ̀ wo náà wà rí lára wọn ní ìsìn. wàlá ọkùnrin náà bá sẹ́ndì gàlí ìdọ̀lẹ́kọ́lì bí láwọn àdúmí ní àlíkà lásàlẹ̀ ìbìmọ̀ fáìtì. ṣé bóun ni ohun yìí nìyẹ́ ẹ̀kú nígbóná gbooru ìyá ẹ̀kú ó rí ìyá ẹ̀bọ̀dẹ̀ ìyá kú fèmí náà kì àníjọ́ dí àbíkú nǹkan á ní mo níwàásí mo débẹ̀ mọ̀ sùkún ní ilé sí ìyá ẹ̀ wá kú ọ wá rí ìyá rẹ̀ bọ̀lẹ̀ ọ wá jọjọ́ ìyàwó ní wọn sọ fáwọn yẹn pé bàbá kí ìbá ètò bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ àwọn kan ní máa gbọ́ àwọn èèyàn ó sì gbọ́ ó nídìí bẹ́ẹ̀ ó sì pààyà ẹ̀tì ọkọ̀ àwọn èèyàn ti ọwọ́ wá kí n wá rò pé jẹ́ ń lọ sán lẹ́sàn kí n sì kí tọ́ jẹ́ mùsùlùmí ọlọ́mọ wá débẹ̀ ìdí èèyàn wá ṣe ẹnìkan làákà ìdá fún kò túbọ̀dọ̀ ṣe ní mọ́ a lè ṣe wá sí fóun ní ìsìn pé ìdí èèyàn ló ṣe ọtí wọ́n gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ mi wípé èyí ṣe bí yẹn náà wá sẹ́yìn dàgbà níwájú ọlọ́run mo sọ wá sí Èkó yìí náà ni ó kọ́ lé mo fi ṣe sàrà bàbá tó bí wọn lásìkò àwọn reluwé àwọn òyìnbó òṣìṣẹ́ reluwé ni àwọn fámìlì wọn kọ́ mọ́sálásí kì í wá mọ́sálásí kò ní wá wọ́n èrì ó lè yóò sùn mẹ́ta tó bá dé yóò tún wálẹ̀ kan wọ́n wá rí mọ́sálásí tó bá kú ní abáná wọn ò ní sí bẹ́ẹ̀ni tí èyí wá mọ́sálásí bọ́tẹ̀ ẹ̀rín ní sùn wá sí ọdọ́ kẹta làwọn kí ni wọ́n pè wọ́n kírísẹ́nì bá lọ sí ìtọ́sọ̀ ogun fámìlì rẹ̀ di kírísẹ́nì. kémi ọwọ́ aṣọ ń ta gbangba níjẹta àwọn èyí ti pé tó ọba ti wá mọ̀ níbo lè apọlọjáìsì èmi lọlé gbogbo àwọn àfọwádìí ká dójú tì kọ́ lóhùn òṣèṣì láàmù mọ́ ibo nígbè wọ́n wájú ọlọ́run. ọ̀bì bẹ́ẹ̀ bá ti rí dàlá ìlú ìdàlá òun wà lọ́kùn tàbá sọ́nìkẹ́sì ìzọ̀lẹ́kọ́lì bí lọ́wọ́ dùn ní ọ̀lìkà fàáfù àníwó wà sẹ́yìn bìrì làwọn wà sáwìrì ìlà àmúrì wáyìlá àzábùtà wátàwá tàlẹ́ àlàláyì ìlà ẹ̀lá Ànábì nàìjíríà wò ọ̀pọ̀nú aláìní sẹ́gàbá ń rànà àbùkù olóògbò mo ní o síríọ̀sì bọ́bá déèyàn bá tẹ̀ wá kàn mí lábùkù tọ́lọ̀ wọ̀ kàn mí lábùkù tọ́lọ̀ ń bá bá fi kọ́ àbùkù tọ̀dọ̀ rẹ̀ kọjá ju ká tọ́lọ̀ lọ́wọ́ kàn mí lábùkù lọ. ábẹ́ ìta sí kò gbèrè àbùkù ó rí pé ńgbà tẹ́rì ọ̀kan dààmú ẹ tójú kọ́ wá dìde wọn sunkún ọlọ́run fẹ́ràn yín mí náà sì fẹ́ràn yín o mo fi pa yá mi tì níjọ́ yá mi kú mo fi wá dúró tì yín. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. nípa gbólóhùn àwọn àáfàá lọ ganu èmi ò bú ẹni tí ó sọ bẹ́ẹ̀ bá a bá kíyèsí ẹni tó sọ̀rọ̀ yìí a rí i pé nínú orí bí nǹkan bá ti rí mo bẹ lọ́hùn pé ni mo fẹ́ máa sọ o ọlọ́run méjì àṣìṣọ o máa kọ́ àmọ́ ṣe o ẹni tó sọ̀rọ̀ yìí kò nífẹ̀ẹ́ kéèyàn liability ó kórìíra rẹ̀ pọ̀ kéèyàn ká jókòó yà kalẹ̀ kó máa jẹun ajígbọ́n ni aláàjì ti kórìíra rẹ̀ ti pẹ́ nínú ìṣesí tẹ́ ẹ bá kíyèsí ẹ rí i pé nínú ọ̀rọ̀ gan ni máa ń sọ tẹ́ ẹ bá kíyèsí dáadáa tẹ́ ẹ bá kọ́ wo ìjókòó orú ẹ̀ka tó wáyé rí bóyá bí òkú ọ̀kan nínú àwọn onífújì ni nítorí báwọn afá wọ́n tẹ́ aṣọ máa gbowó lẹ̀ ó ní ẹjọ́ ẹ̀yìn afá wa ọlọ́run ti rọ kálukú lọ́rọ̀ wá sí ni kẹ́ ẹ ṣe fún wa
ọláwùjọ àwọn táwọn jẹ́ onífújì gan dàrú ó ní ẹ ṣe wáàsí fún wa kẹ́ ẹ jẹ́ kí kálukú ọmọ ààyè rẹ̀ kọ́kàn àwọ̀ gbọ́n jẹnẹjẹnẹ láti fi tó béèrè lọ́wọ́ yín jọ̀ náà nù síbẹ̀ náà mo ní gbogbo ẹ̀ padà já sí ẹ bá wo kíní fídíò yẹn òwe mi máa wo ọ̀rọ̀ àwọn afá púpọ̀ sábà ní wá nǹkan ìdí ọjà sí káyìn náà nù èmi máa ń kíyèsí àlàájì púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ẹ̀rí kókó lè ra akẹ́yọ̀ kan jókòó kalẹ̀ kó pé òun náà ń ṣiṣẹ́ yàtọ̀ sí eré fújì tí ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì mi lórí nǹkan bá ń kéé pamọ́ nílùú wa Nàìjíríà tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà ti sọ iṣẹ́ àfáà di nǹkan oúnjẹ bákan máa tàbí ti ráwọn èèyàn tàbí lọ bí súnmọ́ ọmọ kan a sọ di àfi ká sọ àdùn gbèsè ń bẹ gbogbo eléyìí èsè ní àfihàn àfáà náà ẹnu ọmọ ẹgbà torí alhamdulillah gbogbo wa náà là ń kọ́ máa ń kéwù tá nǹkan ajá àfáà ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe bísínẹ́sì mẹ́rin márùn làwọn gan ní táwọn náà tó ń ṣe lórí kẹ́ni tí ò bá tó nǹkan kan mẹ́lẹ̀ sí fáàrí tí ò wúlò níwájú èèyàn ni kì í ṣe torí nǹkan méjì àwọn àfáà ó yẹ ká lọ yí padà ó yẹ ká rọrùn sí ìpèníjà ó yẹ ká rí nípèníjà àwọn tí ń bá wíkè sí àwọn àfáà àti ẹ̀ gidi sọ́dọ̀ bàbá wa Farouk Al-Miskinu Billah mufti gbogbo Ìlọrin ni wọ́n àmà bí àfáà tí ó nìṣẹ́ ń bísínẹ́sì àfáà gidi tó ní owó tiẹ̀ yàtọ̀ sí pé à ń lóòde à ń lọ kínní ẹ̀ ń bá mọ̀ wọ́n dáadáa yọ mọ̀ pé alhamdulillah kọ́lọ́n tó máa lékún dáadáa ni kì í ṣerú àwọn máa ń bá wí kì í ṣerú àkọ̀ọ̀kan náà tí mo mọ̀ ẹ pé ààyè ò lè gbà mí láti máa dákọ̀ tí Ọlọ́run ṣe lóore fún kálukú kì í ṣerú wọn ẹni tí ó bá jọ wọn oníkó náà lọ gbìyànjú kó rí pé òun jọ wọn ó rí pé òun gbìyànjú òun náà jọ wọn lójú ọ̀nà dáadáa ìyẹn ló dáa jù kì í ṣe àwà débi ń súná ọ̀tọ̀ láláàfó gbowó kọ́mọ ọmọgọ ọlọ́njọ́ ọmọ ọ̀rọ̀ sọ ọlọ́run bá ní sọmọ yìí ní ọmọ dáadáa ọlọ́run jẹ́ ọmọ rìnrìn ọlọ́run abẹ́ ọ̀nà àná méjì ọ̀sẹ̀ rẹ̀ gbogbo nǹkan yìí ẹ kó sábẹ́ pé ọlọ́run bá ní sọmọ yìí dáadáa ìjẹ́ bá ti mú àwọn ti dá ẹlòmíyà ní kọ́ọ̀bà kò bá gbogbo ní bá ń bẹ lápò rẹ̀ ọ̀yà rúdà alẹ̀ owó ilé ń dọ̀tí ìjà fa kọjá wọn tí nǹkan òye kí wọ́n máa ṣe àdáyẹrí pé bàbá rẹ̀ pé báwọn afẹ́ ilé ti rí ni àwọn àfa àmọ́ rí ọlọ́mọjọ máa tún orí báyìí ó rí báyìí lóòótọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ti yẹ̀yẹ́ ìjà àfa rẹ̀ ó ti yẹ̀yẹ́ ó lè bẹ̀rẹ̀ ọ̀yà kásàkà òkè ọ̀yà kásàkà rọ̀ ọ̀yà ẹ máa wojú sọ́mọ̀ báwọn ẹ má yájú ẹ di ojú oró kan orí náà tó iná tá a fẹ́ kàyọ́ gbà kẹ́ ẹ díjú kan ni o orí náà ni òdìjí ẹ fọ́ lójú sí ọba iná àti iná sọ̀kalẹ̀. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. gbogbo ọ̀rọ̀ jagajaga ọ̀rọ̀ tí yóò wúlò wọ́n máa ń ṣe nǹkan mìíràn láwọn àwùjọ mi tí ń kọ́ àwa náà pọ̀ nǹkan mi tí orí ọmọ àrò yẹn pé irú àwùjọ burúkú jagbajagba àwọn onírú àwùjọ jẹ mo wà lóde kan rí mo bá rí tí àwa ti dìde àti ń lọlé àtàjọ lọ wọ́n máa pé bẹ́ẹ̀ ni tàbí tó bá sojú ń jọ náà abárí tí ń fa wàhálà lẹ́yìn àgbo kí ló dé àbẹ́rẹ́ èlò lápá àwa ti dìde kí lọ́kàn tó fẹ́ lú èlò lápá ṣé owó òde láyé yìí ó fi máa ṣayé rẹ̀ àti ń lọ gan labadi pé wàhálà ń pọ̀ labadi wọn ẹ bá ìyá yẹn ju wàhálà tí ń fa mo bá sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn ní àfa àti yóò gbowó pọlọ ọ̀tọ̀ ẹni ọba gbowó ní òde kò láǹfààní àti tọ̀ ó tún sọ fún pé má bá ń dẹ́rù ẹ̀wò mọ́ níbi ọba ti ń gbowó ò gbọ́dọ̀ dìde láti lọ ọ̀tọ̀ ó ní àgbẹ̀ bó ti dìde tó lọ ọ̀tọ̀ nǹkan ó ti ṣe owó ọkọ̀ kó gbogbo tó wà lápò ẹlẹ̀ pátá ọ̀jẹ̀ ká mọ̀ wọn ló sì le tó báyìí ló ń gbogbo tó ẹ pa tí ọmọ àdìpé yọ̀ gbọ́dọ̀ lọ ọ̀tọ̀ kò gbọ́dọ̀ lọ yàgbẹ́ lórí kíni ẹ má jẹ́ àgbé ayé wa lé orí owó tọrọkọ́bọ̀ owó dáradára owó ọlọ́mọdé orí ó dùn mí mọ́jẹ̀dé ó dùn mí ẹgbẹ́ tí wọ́n bá ti fún yàn gan bí kò fẹ́ra káàdì ó fi repo tó yẹ kó fi sínú kì í sọ wọ́n tẹ̀yà máa fi gbọ́ bùkátà ọ̀yá ẹ̀ bá ń kọ́ ilé ńlá kan ní owó àgbé ó yẹ kó rùn sí ìyàn débẹ̀ ní tí mo sọ kó rùn sí ìyàn débẹ̀ gbogbo tí ànábì wa Muhammad ò ṣe náà sọ àbárí ò ṣe náà tọ́tẹ̀lé wọn ò ṣe gbogbo ẹ̀lẹ́yìn àfáà ti fi lọ́lẹ̀ lónìí tẹ́ pé yẹn wá sí ẹ gbowó wá sí lọ́tọ̀ ẹ jáwọn èèyàn ti rápẹ́ rẹ̀ rí ẹ bọ́rọ̀ Ọlọ́run ní ẹ fẹ́ gbọ́ ó ṣe di nǹkan pé ọyá ẹ̀kọ́ lọ rí akọ̀wé mi iye báyìí lẹ́kọ̀ọ́ fún kó tó di pé máa wá owó nǹkan báwọn ọ̀dà ní jẹ́ wọn yẹ̀yẹ́ ìjà àfáà yín ní ẹ fi ń yẹ̀yẹ́ ẹ̀mọ́ ìlà
ọmọ wí ní òde kan tí mo wà ní bóyá lánàá ni ìkànnì ọ̀yá ìlọ kó gbogbo àfáàlù yẹn wá àfáàlù tí a ẹ bá jẹ́ kó gbogbo àfáàlù wa ọ yọ àwọn èèyàn gidi lẹ́ nbẹ kì í ṣe gbogbo àfáà tó máa ti ń ṣe kò lè dáhùn rúpè báwọn ó máa ti máa rẹ̀ yín lẹ́fà torí ẹ ti rí yín rí pé bàbá ti ní wọ́n wá ní ìṣòwò kùdé èlò náà ni wọ́n wà á bùn tó ìjà àfọwọ́ pé èèyàn ọmọ ṣiṣẹ́ mo ti wí táwọn èèyàn búmi àwọn ẹ̀yin tẹ́ ẹ búmi náà máa gbọ́ ní ìsìn tẹ̀ni aládùúrà tó yẹ lónìí kéwòn tó máa wá ṣiṣẹ́ akéwòn rẹ̀ lálùbáríkà nù kéwòn ta ló lálùbáríkà tó ń ti ń ṣiṣẹ́ mo ti ń wí fún yín ti pẹ́ pé kálukú lọ níṣẹ́ gidi lọ yàrá kọ́ ní mọ́ ìjà àfa rẹ̀ gbogbo àwọn Abubakar ni Umaru ni Uthmanu ni Ali ni wọ́n níṣẹ́ tí ń ṣe Ànábì wa Muhammad gan darandaran ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó sọmọ ọ̀dọ̀ kó tó di pé Ọlọ́run tún ṣe oore tọ́pọ̀ fún kó tó di pé Ọlọ́run sọ di ànábì Ọlọ́run gbogbo nǹkan ló ṣe rí ó sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó Khadija èyí ṣe ẹ̀yìn gbogbo àfa àtòní ọ̀fẹ́sẹ̀ kankan sí agbàgbé Muhammad àfa ntọ́lọ́n gbélé alọ́ pé ká ṣe iṣẹ́ wa gan ńlọ́lọ́run sọ wọn ní fẹ́tùlù jùmọ̀ àkùnrin àyà kejì àti fọ́kọ́ Ọlọ́run wá sọ kó lọ́dọ̀ ṣetán ní ẹni ẹ̀kọ́ ó ní wọ́n lẹ́dí bá a tàfílẹ̀ omi yìí náà rọ̀ṣọ́ọ̀lá ó ló bá òjíṣẹ́ dìde minhum nú àwọn tí wọ́n máa kọ tí wọ́n mọ nǹkan kà kí ni sẹ́tọ́lọ́run gbélé àníbọ̀ Muhammad lọ tó jẹ́ sí àwọn àfáà gan yatlu alayhim ayati máa ka àwọn àyà Ọlọ́run fún òjíṣẹ́ kí máa fún ọmọ ònú ẹbọ ṣíṣe ònú jagbajagba tí ń ṣe kiri ó ní wa yu'allimuhumul kitaba wal hikma máa kọ́ ń tíra Ọlọ́run kódà máa kọ́ ẹ ní ọ̀rọ̀ owó ànábì náà ń pè ní hikma láàrin àdìsí ni àwọn tàbí sí ìrúpè bó o sì ní hikma máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọgbọ́n wisdom máa fi kọ́ wọn èwo ni ọ̀dánù rẹ̀ ànábì òkú ní sọ ọ̀rọ̀ fẹ́ inú tẹ́lẹ̀ wọ́n máa yá ń tẹ̀kọ́ ànilà hawa iṣẹ́ tọ́lọ́ ń gbélé àwọn ànábì Ọlọ́run lọ́rùn ló gbé lẹ́yìn àfáà náà lọ kẹ̀kẹ́ àádọ́de kẹ́ ẹ sọ ìwọ nǹkan jágbajàgba játijàti ẹni tó tún yín ṣe ní aláàjì tó tún yín ṣe onífújì ẹni tí ń wí fún yín náà ó ti ń wí ti báyìí ń wí ní ọjọ́ òró mi láàbò ti sọ mo ní ó tó kàn tí ń wí léṣo fún wa ni àwọn àfáà ní ká lọ yí padà ìwúlà burú lọ ganu kálí ńlẹ ṣé wọ́n pè ọ ni àwọn àfáà tí wọ́n lọ níjọ wọn ń ṣe fìdá kò sí pé ẹ ganu ẹnu tí èmi kàn ń rọ aláàjì sí ni pé ẹnu bí bàbá wa mufti gbogbo ìlú Ìlọrin bàbá wa àlùbáríkà kó lọ́ọ́ máa lékún dáadáa bí ẹ ti pé ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ó dà kó ọ jẹ́ pé ráàyù kan bẹ́ẹ̀ fún ọ lẹ́yìn ẹ̀ ó kọ̀kọ́ tún ọgbọ̀n tí ẹ wíwù ọ gbọ́ pé orin tẹ́ ẹ wíwù o kì í sì ṣe gbogbo àwọn àfáàmù bá wí aká ti fẹ́ baṣẹ́ ìjà àfá ìjẹ́ o ọ̀rọ̀ tó dáanu tí ó tù gbogbo èèyàn nú ẹnu bá ti rúdù sáwọn nǹkan ọkà mi la a lè mọ́kà sí rúdùnẹ́s ṣùgbọ́n kò dáa tó torí tí Ọlọ́run pọ́nlé ní rẹ̀ ti ń pé ṣe báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ní kí n ṣe o ọ̀dà ẹ̀yà àfá ẹ̀mẹ́bìnú o wá dẹ̀yìn ọ̀rọ̀ ìgẹ́kẹ́ wá tó sọ lọ́rọ̀ padà ní tí ń pè ní ìjẹ́ ọmọnìyàn dáadáa nìyẹn tí mo sì mọ̀ pé àtúnṣe ó tó bá lọ́dọ̀ tí yẹn náà lógo Ọlọ́run ká lọ ọmọ gbogbo àyẹn tí máa gbé ẹbùn mi ká dòde ká ti rògbò bùkátà lé lórí ọwọ́ tí ń fúnni ó lóore jù tí ń gbà lọ yẹ́dùlẹ̀ àpilẹ̀yà ni khayrun min yadi sufla ìsàlẹ̀ lọ́wọ́ ẹni tí ń gbà ní máa wà gbogbo gbà ẹni tí ń fún yẹn òkè lọ́wọ́ rẹ̀ wà ẹ má bínú bí àsìkò ti gbà mí mọ́ ni Ọlọ́run gbàdúrà gbogbo wa.